kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láyé tí ẹ mú wa wà láàyè, tí ẹ jẹ́ kí a rí ọjọ́ ìní láyọ̀ àti ní àlàáfíà, tí a wà ní orí erùpẹ̀, tí a kò dẹni àkọlẹ̀bù. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lénìí, ohun tó bá gbé tí ọ̀tún wa wọlé kó má gbà tòsì jáde. Oore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ó ń gba àdúrà nínú ẹ̀mí, ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Àti pé lénìí Ọjọ́bọ̀, ohun rere ayọ̀ gbogbo ẹ jẹ́ kó bọ̀ wá fún wa ní orúkọ Jésù, kí gbogbo kòkó títí Jésù Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní Ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Èní Ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Àkòrí sọ wípé gbígba àdúrà nínú ẹ̀mí mímọ́. Gbígba àdúrà nínú ẹ̀mí mímọ́. Nígbà tá ò mú àkọ́sórí wa nínú ìwé Júdà orí kìíní ẹsẹ̀ 20. Orí kìíní ẹsẹ̀ 20 tí ó wípé ṣùgbọ́n ẹ̀yin olùfẹ́ tí ẹ̀ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ, tí ẹ̀ ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́. Nígbà tí a ò mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ 20. Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún títí dé ẹsẹ̀ 20 tí ó kà báyìí pé pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ní kí a máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí a sì máa ṣọ́ra sí i nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́, àti fún mi kí a lè fi ohun fún mi, kí èmi kí ó lè fi ìgboyà yanu mi láti máa fi ohun ìjìnlẹ̀ ìyìn rere hàn. Nítorí èyí tí èmi jẹ́ ikọ̀ nínú ẹ̀wọ̀n, kí èmi kí ó lè máa fi ìgboyà sọ̀rọ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní Ọjọ́bọ̀. Nígbà tí mo jẹ́ Kristẹni kékeré, nínú ìwé Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 17 tí ó wípé ẹ máa gbàdúrà ní àìsinmi. Ó máa ń jẹ́ kàyéfì fún mi àfi ìgbà tí Olúwa ṣe àlàyé rẹ̀ fún mi. Mo wá wòye bí ó ti ṣe é ṣe láti máa gbàdúrà láìsinmi. Kí ni màá máa wí gan-an? Olúwa wá fi yé mi pé ọ̀nà kan ṣoṣo tí mo lè gbàdúrà láìsinmi ni kí n ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀mí. Èyí sọ pé Ọlọ́run ń retí gbogbo onígbàgbọ́ láti gbàdúrà nínú ẹ̀mí mímọ́ lójoojúmọ́. Gbà mí gbọ́ ní tòótọ́, o kò mọ ohun gbogbo tí o nílò. Kódà bí o bá jiyàn pé o mọ ohun gbogbo tí o nílò ní àkókò yìí, ǹjẹ́ o mọ ohun tí yóò ṣẹlẹ̀ ní wákàtí méjì sí àkókò tí a wà yìí? Bí o kò bá mọ ohun tí yóò ṣẹlẹ̀ o, báwo lo ṣe lè gbàdúrà nípa rẹ̀? Ìdí nìyẹn tí a fi nílò ẹ̀mí mímọ́ láti gba àwọn àdúrà náà nípasẹ̀ rẹ̀. Ìwọ máa béèrè ohun tí o fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀mí mímọ́ yóò bá ọ béèrè fún ohun tí ó yẹ kí o béèrè. Nígbà tí o bá fi èdè gbàdúrà láìsí ẹ̀mí mímọ́, o kò lè gbàdúrà tòótọ́. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 26 fi ìdí èyí múlẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí pẹ̀lú sì ń ran àìlera wa lọ́wọ́, nítorí a kò mọ bí a ti ṣe lè gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ, ṣùgbọ́n ẹ̀mí tìkálára rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa. Ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 18 sọ síwájú sí ẹ má ṣe mu wáìnì ní àmupara, nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí mímọ́. Àwọn ọlọ́tí yóò sọ fún ọ pé ọtí máa ń wu àwọn mu sí i. Bí ó ṣe yẹ kí ìwọ náà kí o di bárakú sí gbígba àdúrà nínú èdè ẹ̀mí mímọ́ nìyẹn o. Bí o ṣe ń gbàdúrà sí nínú ẹ̀mí mímọ́, bẹ́ẹ̀ ni yóò máa kún inú rẹ sí. Ìwọ rí i pé ó ṣòro fún ọ láti dákẹ́ àdúrà ní ìgbà gbogbo. Bí o ṣe ń gba àdúrà, wà á máa jinlẹ̀ sí nínú ẹ̀mí kí o sì tó mọ̀
ohun gbogbo tí o bá ṣe òun ni yóò máa darí rẹ. Ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé ẹ̀mí àti ara máa ń bá ara wọn jìjàkadì bí ó ṣe ń gbàdúrà sí nínú ẹ̀mí ni o. Bẹ́ẹ̀ ni ẹ̀mí tí gbé inú rẹ yóò lágbára sí láti borí ìjàkadì pẹ̀lú ara rẹ. Nítorí náà yóò rọ̀ ọ́ lọ́rùn láti mú un wá sí ìtẹríba. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní àfojúsùn fún àwọn nǹkan ti ẹ̀mí dípò àwọn nǹkan ti ara. Kókó ìṣe: máa gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo. Máa gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo. Oore ọ̀fẹ́ láti máa gbàdúrà nínú ẹ̀mí mímọ́ ní ìgbà gbogbo. Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ Jésù. Àmín. Kì í dùn púpọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá ayako ni ó ka ọ̀run ṣíṣí tèmi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.